ó tún wá ṣe wá jẹ́ pé ọjọ́ tí Dangote iléeṣẹ́ ìpọnpo Dangote ìfọpo iléeṣẹ́ ìfọpo Dangote ó sì wá jẹ́ pé ọjọ́ tí wọ́n láwọn bẹ̀rẹ̀ iṣẹ́ síta láti máa ta epo ìyẹn tó wá kéde àfikún owó orí epo ṣé kàní ni ṣé ẹ̀rọnú ni ṣé ẹ̀bẹ̀rù Ọlọ́run ni kí ló dé gan àwọn èèyàn wá ń pariwo àwa ń ké awíwíwíwí ẹ̀kàn tí ẹ̀ wá sí bí ìpẹ́ ẹ̀gbọ́ bí ìgbà pé ẹ̀ mọ ìnira tí ń bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sì lẹ́bi ńgbà tó jẹ́ pé ẹ̀ sanwó ilé ẹ̀ sanwó ọkọ̀ ẹ̀ sanwó ìyàgbẹ́ ẹ̀ sanwó tọ̀ ẹ̀ sanwó pépà ẹ̀ sanwó oúnjẹ ẹ̀ sanwó omi ẹ̀ sanwó kankan gbogbo ayé ọ̀fẹ́ lẹ́ ń gbé pọ̀tẹ́ tí wọ́n ń gbé ayé ọ̀fẹ́ yẹn kò wá jẹ́ ronú kò jẹ́ kọ́pọlọ yóò sí wípé ìnira mọ̀ bẹ́ẹ̀ lò tẹ́ẹ̀bà kan tiẹ̀ wá mọ̀ nígbà táwọn èèyàn wá ń pariwo ń kọ́ sí ọ̀yẹ́kẹ́ gbọ̀rọ̀ wọn ro ìdí nìyẹn tí mo fi ní gbogbo ọ̀tọ̀ bá rí fídíò yìí wò bá mi pín bá mi share etí mò ń ṣe yìí mi sábà ṣe ń gbà tó bá nira pin tí etí tèmi gangan bá kún tí orí aago mi bá kún ni mo tó máa ń jáde sí irú prógrámù báyìí àwọn èèyàn ń pè ojoojúmọ́ every minute òun làwọn èèyàn ń pè tí wọ́n ń pariwo tí wọ́n ń ké bí pé ká bá wọn pariwo síta pé yà yìí pọ̀ ẹ̀ tí wọ́n fẹ́ sọ gbé èèyàn dálágbé tán nígbà tó àwọn tó sì ń ságbé yìí ṣe pé wọn ò ṣiṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ o ṣùgbọ́n owó tí wọ́n ń rí ọ̀ká owó tí wọ́n ń ná jáde owó tí ń jáde ti pọ̀ ju owó tí èèyàn ń rí lọ kò ká mọ́ rárá. NNPC iléeṣẹ́ tó ń pọn epo lórílẹ̀‐èdè Nàìjíríà jálá epo kan 897 naira tó bá wá dọ́dọ̀ àwọn alágbàtà àwọn independent marketers èlò náà fẹ́ máa tà á èlò láwọn yẹn fẹ́ máa tà á nígbà tó jẹ́ pé àyè tó bá wù ilẹ̀ lè ta àyè tẹ́ bá rà àyè tó bá wù náà lẹ̀ lè ta á sáwọn yẹn àwọn independent marketers yẹn sẹ́wọ̀n ò ní máa gbé 1000 naira 1315 lé owó jálá epo kan níbo la wá ń lọ orílẹ̀-èdè Nàìjíríà ìgbà wo la fẹ́ bọ́ kí ni ìrètí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gan tá a bá wá wí tá a rí ẹ sọ wípé a fi ọkàn balẹ̀ yóò bó la ń fọkàn balẹ̀ lọ. Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wò wá. a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀tẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa Otasansan TV ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa lágbára Adẹ́dá eléyìí tí àmúwá òun náà ni ọ̀rọ̀ nípa àfikún owó epo tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n kéde lánàá ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ kẹta oṣù kẹsàn-án ọdún tí a wà yìí ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run gbogbo ọwọ́ tó bá ṣalábàápàdé prógrámù yìí mo bẹ̀ ọ́ nítorí tọlọ́run bá mi share rẹ̀ ẹ bá mi pín sórí àwọn social media platform yín ìdí tí mo fi ní kẹ́ bá mi share rẹ̀ kẹ́ bá mi pín ó ní pé kí prógrámù yìí kó lè dọ́dọ̀ gbogbo àwọn tí mo bá mention nínú prógrámù yìí kó lè dọ́dọ̀ wọn kán lè gbọ́ kán lè rí torí pé ìnira ti wà ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí ìyà ń jẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ebi ń pa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ń kú látàrí ebi látàrí ìnira kì í ṣe pé àwọn ọmọ Nàìjíríà ṣe pé wọn ò ṣiṣẹ́ kì í ṣe pé wọ́n ya ọ̀lẹ ṣùgbọ́n wọ́n ń ṣe iṣẹ́ ó wá dàbí aláìṣe owó tí wọ́n ń rí nídìí iṣẹ́ tí wọ́n ń ṣe nídìí okòòwò wọn kò tó ná mọ́ látàrí bí gbogbo nǹkan ṣe gbówó lérí àwọn ọmọ Nàìjíríà ti ń pariwo tipẹ́tipẹ́ ṣùgbọ́n kàkà kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi wá ọ̀nà àbáyọ tí wọ́n fi wá ojútùú sí ìnira tó ń bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jà ọ̀nà tíjọba tún rò ìgbésẹ̀ tí wọ́n tún ń gbé ní àfikún owó orí epo tíjọba sì mọ̀ wípé ṣíṣàfikún owó orí epo yìí yóò tún dákún ìnira ebi ìyà òṣì ìṣẹ́ tó ń bẹ nílùú ni àwọn tá a lérò pé wọ́n lówó gan lọ́wọ́lọ́wọ́ báyìí gan àwọn gan ti ń kígbe torí pé
bí wọ́n ṣe ń rí ni wọ́n ṣe ń ná owó tó ná mọ́ látàrí bí gbogbo nǹkan ṣe gbówó lérí. owó tó yẹ kí èèyàn fi máa ṣe nǹkan rẹ̀ tó yẹ kí èèyàn fi máa gbé nǹkan rẹ̀ sínú ayé oúnjẹ ni èèyàn fi ń rà báyìí kò kàn tí ẹ̀ tó ráńjẹ mọ́ gan. ìjọba sáwa fẹ́ sọ pé ìjọba ò létí sáà fẹ́ sọ pé ààrẹ Bọ́lá Tinubu ò létí ni àbí gbogbo àwọn ariwo tí àwọn èèyàn ń pa yìí igbe tí àwọn èèyàn ń ké yìí sí àsọ pé ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ò gbọ́ ni. ìdí nìyẹn tí mo fi ní kẹ́ ẹ bá mi share rẹ̀ tẹ́ ẹ bá mọ social media handle ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ẹ bá mi share rẹ̀ kọ́ dọ̀dọ̀ wọn àti àwọn ìsọmọgbé wọn advisers ministers tó fi mọ́ àwọn tó jẹ́ pé wọn èso olóṣèlú gan sùn tí wọ́n jẹ́ government career tí wọ́n jẹ́ káwọn òṣìṣẹ́ ìjọba gan ẹ bá mi share rẹ̀ kọ́ dọ̀dọ̀ wọn. ẹ tó bá mọ andrew gbogbo àwọn ministers yẹn ẹ bá mi share programu yìí kó dọ̀dọ̀ wọn ká jẹ́ kán mọ̀ yìí pé ìyà ń jẹ àwọn aráàlú ìyà ń jẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nǹkan ọ̀rọ̀rùn nǹkan ti nira jù àti pé àwọn èèyàn òṣìṣẹ́ kì í ṣe pé wọ́n yọ̀lẹ̀ ṣùgbọ́n owó tí àwọn èèyàn ń rí ọ̀ká àti jẹ àti mu mọ́ débi pé wọ́n kàn ti ẹ̀ gbé nǹkan rẹ̀ sílẹ̀ pé àwọn èèyàn kọ́lé àwọn èèyàn kàn ti ẹ̀ ronú ilé kíkọ́ mọ́ wọn ò ronú mọ́tò rírà mọ́ wọn ò ronú láti máa ṣe àwọn nǹkan mèremère mọ́ ṣùgbọ́n àti jẹ àti mu yìí gan làwọn èèyàn ń pariwo pé ó tún nira látàrí bí gbogbo nǹkan ṣe gbówó lérí. àwa wíta ìwé ẹ̀tún ní ká mọ́ ẹ̀tún lẹ́ ṣàfikún owó orí epo jálá epo ní sí 897 naira 897 naira jálá epo kan látọ̀dọ̀ iléeṣẹ́ NNPC iléeṣẹ́ tó ń pọn epo lórílẹ̀‐èdè Nàìjíríà jálá epo kan 897 naira tó bá wá dọ̀dọ̀ àwọn alágbàtà àwọn independent marketers èlò náà fẹ́ máa tà á èlò làwọn yẹn fẹ́ máa tà á nígbà tó jẹ́ pé àyè tó bá wù lẹ́ lè tà àyè tẹ́ bá rà àyè tẹ́ bá rà àyè tó bá wù náà lẹ́ lè tà á. sáwọn yẹn àwọn independent marketers yẹn sẹ́wọ̀n ò ní máa gbé 1000 naira 1315 lé owó jálá epo kan níbo la wá ń lọ orílẹ̀-èdè Nàìjíríà ìgbà wo la fẹ́ bọ́ kí ni ìrètí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gan tá a bá wá wí táwí ẹ sọ wípé a fi ọkàn balẹ̀ yóò la ń fọkàn balẹ̀ lọ sódìgbà tí ẹ bá pa gbogbo orílẹ̀-èdè Nàìjíríà àwọn èèyàn run tán kẹ́ ẹ tó mọ̀ pé ó yẹ kẹ́ ẹ wá túnṣe sí nǹkan tó ń lọ yìí. ìnira yìí ti pọ̀ jù wàhálà yìí ti pọ̀ jù ebi ń para àlọ́ àtijẹ àti mú nira kò sẹ́ ẹ̀yin náà mọ̀ yìí pé ṣíṣe àfikún owó orí epo ìnira ni ó tún mú bá orílẹ̀-èdè Nàìjíríà ó sì wá jẹ́ pé ọjọ́ tí Dangote iléeṣẹ́ ìpọnpọ̀ Dangote iléeṣẹ́ ìfọpo Dangote ó sì wá jẹ́ pé ọjọ́ tí wọ́n láwọn bẹ̀rẹ̀ iṣẹ́ síta láti máa ta epo ìyẹn tó wá kéde àfikún owó orí epo ṣé kàní ni ṣé ẹ̀rọnú ni ṣé ẹ̀bẹ̀rù Ọlọ́run ni kí ló dé gan àwọn èèyàn wá ń pariwo àwa ń ké awíwíwíwí ẹ̀kàn tí ẹ̀ wá sí bí ìpẹ́ ẹ̀gbọ́ bí ìgbà yìí pé ẹ̀ mọ ìnira tí ń bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sì lẹ́bi ńgbà tó jẹ́ pé ẹ̀ sanwó ilé ẹ̀ sanwó ọkọ̀ ẹ̀ sanwó ìyàgbẹ́ ẹ̀ sanwó tọ̀ ẹ̀ sanwó pépà ẹ̀ sanwó oúnjẹ ẹ̀ sanwó omi ẹ̀ sanwó kankan gbogbo ayé ọ̀fẹ́ lẹ́ ń gbé pàtẹ́ tí wọ́n ń gbé ayé ọ̀fẹ́ yẹn kò wá jẹ́ ronú kò jẹ́ kọ́pọlọ yóò sí wípé ìnira mọ̀ bẹ́ẹ̀ lò tẹ́ẹ̀bà kan tiẹ̀ wá mọ̀ nígbà táwọn èèyàn wá ń pariwo ń kọ́ sí ọ̀yẹ́kẹ́ gbọ̀rọ̀ wọn ro. ìdí nìyẹn tí mo fi ní gbogbo ọ̀tọ̀ bá rí fídíò yìí wò bá mi pín bá mi share etí mò ń ṣe yìí mi sábà ṣe ń gbà tó bá nira pin tí etí tèmi gangan bá kún tí orí aago mi bá kún ni mo tó máa ń jáde sí irú prógrámù báyìí. àwọn èèyàn ń pè ojoojúmọ́ every minute òun làwọn èèyàn ń pè tí wọ́n ń pariwo tí wọ́n ń ké bí pé ká bá wọn pariwo síta pé yà yìí pọ̀ ẹ̀ tí wọ́n fẹ́ sọ gbé èèyàn dálágbé tán nígbà tó àwọn tó sì ń ságbé yìí gíṣẹ́ pé wọn ò ṣiṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ o ṣùgbọ́n owó tí wọ́n ń rí ọ̀ká owó tí wọ́n ń ná jáde owó tí ń jáde ti pọ̀ ju owó tí èèyàn ń rí lọ kò ká mọ́ rárá
bó wá ní olè òṣè ní pọ̀ ń lù ú, bó ní ìjínigbé òṣè ní wà ń lù ú, bó ní ìjínigbé gbogbo òṣè ní wà ń lù ú, bó ní àwọn èèyàn òṣè ní máa para wọn ṣètùtù ọ̀la gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ táwọn rò. Wọ́n á fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé gbogbo àwọn ẹ̀mí tó ń ṣòfò yìí, gbogbo àwọn ẹ̀mí tí wọ́n ti ń ṣòfò yìí, ọrùn yìí náà wà o. Gbogbo ẹ̀yin adarí wa pátá tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ lè ṣe tẹ́ ẹ ṣe, tàbí tó jẹ́ pé ó ti dàrú mọ́ yín lójú gan ṣùgbọ́n ẹ kọ̀wé fipò lẹ̀, gbogbo yín lọ́lọ́run ó bí o. Gbogbo àwọn ẹ̀mí tó ń ṣòfò yìí, ọrùn yín ló wà o. Ọrùn yín ló wà o. Àwọn èèyàn tí ń kú nítorí ebi o, àwọn èèyàn tí ń kú nítorí àìríjẹ àìrímu nira tó wà ń lu iyò. Ẹ bẹ̀rù Ọlọ́run o, ẹ bẹ̀rù ọjọ́ gbèǹde o, ẹ bẹ̀rù ọjọ́ ìdájọ́ o, tẹ́ ẹ káwọ́ pọ̀nyìn rojọ́ o. Torí pé ẹ mọ̀ tẹ́ ẹ lè ṣe. Àti rí nínú àwọn òṣìṣẹ́, nínú àwọn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó yàn sí ipò lórílẹ̀‐èdè Nàìjíríà yìí tó ti jáde sọ̀rọ̀ wípé òun mọ̀ pé ààrẹ mọ̀ tó yẹ kó ṣe, òun gan tó ń sọ̀rọ̀ yìí gan pé òun mọ̀ tí àwọn lè ṣe, ṣùgbọ́n òun ní sọ fún ààrẹ torí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu gan mọ̀ tó yẹ kó ṣe tí ìrọ̀rùn tí ó fi bá àwọn orílẹ̀‐èdè Nàìjíríà, tí ọ̀rọ̀ iléeṣẹ́ epo rọ̀bì yìí tí ó wà láàbí ó fi do ìgbàgbé, tí nǹkan ó fi rọrùn fáwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà, ó láàrẹ mọ̀ tó yẹ kó ṣe, ṣùgbọ́n òun ní sọ fún ààrẹ torí pé ààrẹ mọ̀ ọ́n. Ṣèrò wa ni kò parọ́ o. Gbogbo ọ̀nà wọ́n á fi àsìkò yìí pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò, ẹ bá mi share prógrámù yìí kó dọ́dọ̀ gbogbo àwọn aláṣẹ, gbogbo àwọn ministers tí ààrẹ yàn pátá, gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba, pàápàá jùlọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ bá mi share rẹ̀ kó dọ́dọ̀ wọn kí wọ́n mọ̀ yìí pé ebi ń paráàlú, àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń pariwo, wọ́n ń ké nira wà ń lù ú, kán lè tètè bá ní wá ọ̀nà àtúnṣe, kán má jẹ́ káwọn èèyàn ó kú tán kán tó wọ́nà àbáyọ sí tó wà nílẹ̀ yìí o. Ẹ bá mi share rẹ̀, ẹ bá mi pín o. Tí mò ń ṣe program tí mò ń ṣe yìí mi ò kí ń sábà ṣe. Ìgbà tó bá sú èmi gan tí pè táwọn èèyàn ń pè mí tó bá fẹ́ pa fóònù mi ni mo máa ń jáde láti sọ báyìí, láti ṣe irú program báyìí. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run, ẹ bá mi pín, ẹ bá mi share rẹ̀. Torí pé ọ̀rọ̀ yìí ó ti kọjá àfaradà fáwọn ọmọ èèyàn o. Ó ti kọjá àfaradà fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o. Àwọn èèyàn ń pariwo gan o. Àwọn èèyàn ń pariwo gan o. Àwọn èèyàn ń pariwo gan o. Bí mo ṣe wà ó yẹ kí n lọ sí UI, ṣùgbọ́n látàrí pé àìrèpo rà, òun ni ò jẹ́ kí n lè lónìí nǹkan tó yẹ kí n lọ ṣe nínú ọgbà UI lónìí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n torí àìrèpo rà ni ò jẹ́ kí n lè lọ. Kò sí fẹsẹ̀ rìn, ṣùgbọ́n àwa epo tá a fẹ́ rà ríra. Ṣé ìnira nìyẹn? tó yẹ kéèyàn ná 1000 naira tó bá wá ná 5000 naira, ìrìn àjò tó yẹ kéèyàn ná 1000 naira tó wá ná 5000 naira, ṣé ẹ rí pé ó ti lépin? Kò sì ṣe tí ń gba 70,000 naira lóṣù tó wá ń ṣírò owó ọkọ̀, tó wọ ọkọ̀ wá ń lọ 30,000 naira, tó wọ ọkọ̀ ń lọ 40,000 naira lóṣù. Èlò ló 20,000 tó kù, 30,000 tó kù, kí ló tó rà ń jẹ lóṣù? Kó tó ṣe àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ mi tó jẹ́ dandan. Ìnira ìpọ̀ o. Àbí ẹni tí sóṣìṣẹ́ ìjọba tó jẹ́ aláìsí tó jẹ́ olókoòwò, tó lọ bí okòwò rẹ̀ tó jèrè 5,000 lójúmọ́, tó wọkọ̀ 2,000, tó níyàwó tó lọ́mọ, ṣé wọn ní jẹun? Ṣé kò ní ṣe nǹkan tó bá yẹ kó ṣe? Kí ló wá fẹ́ ṣẹ́kù nítorí t'Ọlọ́run? Ṣé 3,000 gan ò tó? Ṣé 3,000 tó tún ná lọ́jọ́ kan fún ìdílé kan? 5,000 gan ò tó ná lọ́jọ́ kan fún ìdílé kan, fún ìyàwó kan, ọkọ kan, ọmọ méjì àbọ́mọ kan gan.
sí 5,000 tó ń ná lójúmọ́ pẹ̀lú tí nǹkan ń lọ pẹ̀lú nǹkan tí àwọn èèyàn rà lọ́jà báyìí. Ìnira yìí ti pọ̀ jù abẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kán bá ní wàtúnṣe sí gbogbo tó wà ńlẹ̀ yìí, kán bá ní wàtúnṣe sí gbogbo tó wà ńlẹ̀ yìí. Ẹ̀yin governors ẹ pè pàdé pàpérò ẹjọ́ nítorí tọ́lọ́run, ẹ bá ní wọ́n náà àbáyọ. nǹkan yìí ti nira ju nǹkan yìí ti nira ju abẹ̀yìn ni o. Ẹ bá ní wàtúnṣe o. Tó mo wí tèmi o, mo dákẹ́ o. Ẹ bá mi pín, ẹ bá mi share rẹ̀ kó lè káàkiri, kó lè dọ́dọ̀ àwọn tí mo mention, gbogbo àwọn tọ́rọ̀ yìí kàn tẹ́ mọ̀ wípé àtúnṣe ọ̀rọ̀ yìí ó wà lọ́wọ́ wọn pátá. Ẹ bá ní share rẹ̀ kó dọ́dọ̀ wọn. Ibi ni màá ti gé pété lórí ètò fún tèmi. Tá a bá ráyè padà àní dákẹ́ láti máa ké, láti máa kígbe, láti máa sọ fún ìjọba ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá.